حجة كتاب الله وسنة رسوله صلى الله عليه وعلى آله وسلم. نعم، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. a rí pé Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yà nàbí pé àwọn ìyàwó rẹ̀ ìkànnì méjèèjì ni wọ́n yà dì mú. Ànábì sallallahu alayhi wa sallam ó pe gbogbo àwọn ìyàwó rẹ̀ jókòó ni tí ń sọ ọ̀rọ̀ yìí fún wọn, tí Allah subhanahu wa ta'ala ní kó sọ fún wọn, ó gbé wọn jókòó ni gbogbo wọn pátá náà ń bẹ́ẹ̀ tí ń sọ ọ̀rọ̀ yìí fún wọn pé ya ayyuhan nabiyyu qul li azwajika, sọ fún àwọn ìyàwó rẹ̀ gbogbo yẹn yẹn, in kuntunna turidina alhayata ad-dunya, in kuntunna turidina alhayata ad-dunya wa zinataha, tó bá jẹ́ sí pé ẹ̀yin ara ìyàwó mi wọ̀nyí turidina alhayata ad-dunya, ẹ̀ ń wá ayé tó yẹpẹrẹ nì, wa zinataha, àtàwọn yòdòyòdò ayé tẹ̀ lẹ́ ń wá, fata'alayna, wọ́n sọ fún wọn pé ẹ máa bọ̀ wá, umati'kunna wa usarrihkunna sarahan jamila, ìmú yín gbádùn, màá sì tú yín kalẹ̀ ní tútúlẹ̀ tó dáa, kẹ́ ẹ máa lọ wá ayé yín ọ̀hún. Yẹn ni pé tó bá ti di pé ayé lẹ fẹ́ máa wá, ẹ lè sí lábẹ́ mi ànábì kájọ máa jẹ́ tọkọtaya mọ́. Màá tú yín lẹ̀ kẹ́ ẹ lọ máa wáyé, torí pé kò lè jọra wọn kí n máa jẹ́ ọkọ fún yín kẹ́ ẹ sì tún máa jẹ́ni tí ń lé ayé káàkiri, kí ayé wá jọba lọ́kàn yín, kò lè ṣeé ṣe báyẹn. Wá tún fún wọn lẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì, ó tún fún wọn ní ẹ̀sà ẹlẹ́ẹ̀kejì, wa in kuntunna turidina Allaha wa rasulahu wad-dara al-akhirata fa inna Allaha a'adda lil muhsinati minkunna ajran 'azima. Tó bá lọ jẹ́ sí pé ẹ̀yin arábìnrin mi wọ̀nyí turidina Allaha wa rasulahu, Allahu àti òjíṣẹ́ rẹ̀ lẹ́fẹ́ ńlẹ́ gbàlérò ńlẹ́ fẹ́ tẹ̀lé àṣẹ àwọn méjèèjì, wad-dara al-akhirah, àlìkìyámà ló sì tún mú lẹ́mìí yín ká ní tẹ́ fẹ́ nù, fa inna Allaha, ẹ wá rí Allahu a'adda lil muhsinati minkunna, ó ti ṣe léṣe ń pa kalẹ̀ fáwọn tó bá ṣe dáadáa nínú yín, kí ni nǹkan náà, ajran 'azima, ẹ̀san tó tóbi. Láti nu àyà yìí á ti gbọ́ yé pé nǹkan méjì ò lè papọ̀ fẹ́ni tí máa ń jẹ́ mùmínì òdodo. Nínú kó yẹ sí fáyé ló fẹ́ dì mú, àbí kó sì jẹ́ sí pé Allah wa rasulahu àtàlìkìyàmà lẹ́ni náà ń lé. Téèyàn bá wá ń lé Allahu subhanahu wa ta'ala àtàlìkìyàmà àtànábì rẹ̀ náà fẹ́ tẹ̀lé, ẹ rí i pé irú ẹni bẹ́ẹ̀ yóò yẹpẹrẹ ayé púpọ̀. Kò ní gbàgbé ìpín tó yẹ kó náà ṣe nílé ayé o, yóò máa ṣe ìwọ̀nba tó yẹ kó ṣe nílé ayé, ní tí ó fi jẹ́ sí pé ìjọsìn ó rọrùn fún, ní tí ó fi gbádùn ìjọsìn rẹ̀. Torí pé tó bá mọ ní tí fi ń bẹ nílé ayé pé kí n lè wá ṣèjọsìn fún Allah subhanahu wa ta'ala ni, yóò mọ̀ pé gbogbo ohun tó ń bá ń ṣe lẹ́yìn wá àgbà náà kí ìjọsìn ó lè fi rọrùn ni. Òun ló fà á lẹ́yìn tó bá mọ ní tí ń jẹ́sìn tẹ́sìn yé dáadáa, yóò kéré bí ó ṣe bàbàrà ayé ma, yóò kéré bí ó ṣe mú ayé lọ́kùnkúndùn ma. Tẹ́bárẹ́ ní tí ń bàbàrà ayé tó yẹ sí wípé ó lè fẹ̀sìn rẹ̀ lẹ̀ gan-an tí ó fi ráyé ọ̀hún, ṣòkòtò rẹ̀ ṣe wá lókè báyìí, ká tó lè fọ́n sẹ́yìn fàálẹ̀, irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀, irúgbọ̀n rẹ̀ láti fa nìkan tó ríṣẹ́, irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀, yóò fa kíákíá ní síbi kíṣẹ́ sátidé ni kí n ti máa gbádùn ni, kò ní jẹ́ nǹkan kan lọ́dọ̀ rẹ̀. ẹ̀rí kí irú àwọn ẹni bẹ́ẹ̀ ṣáwà ń bẹnu ọkàn wọn, adùn ayé ní ń dà wọ́n láàmú. Onímọ̀sọ́ pé nǹkan méjì yẹn ò lè kó pọ̀, kò rọrùn ká máa rírù nǹkan bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tó bá yẹ pé ẹ̀sìn múmú lọ́kàn rẹ̀ náà. يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما.